mo kì í káàbọ̀ sí àjàbalẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára. Ṣògo Rẹ́níkejì Àbíọ́nà lórúkọ tèmi. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá, ẹ bá wa jó ẹ bá wa yọ̀, ọmọọbabìnrin wa ti dé. Èyí ni ọ̀rọ̀ tó gba ẹnu lọ́kọ-láyà eléyìí tí ìlú mọ̀ọ́ká olórin ni Madiva, tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn mọ̀ gẹ́gẹ́ bí orúkọ ìtàgé rẹ̀, àmọ́ tí orúkọ àpèjẹ rẹ̀ ń jẹ́ Abímbọ́lá Onífádé, ẹni tí ó dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lórí ìtàkùn ayélujára rẹ̀ wípé Olúwa sọ òun láyọ̀. Madiva ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú mọ̀ọ́ká tó ń ti àwọn ènìyàn gbogbo lórí ìtàkùn ayélujára tí ń kí òun àti ọkọ rẹ̀ Ọ̀túnba Ṣẹ́gun Onífádé kú oríire ti ọmọ tuntun tí Olódùmarè fi ta wọ́n lọ́rẹ. Gẹ́gẹ́ bí Madiva ti fi àwọn àwòrán àti fọ́nrán fídíò sórí ìtàkùn ayélujára rẹ̀ láti dúpẹ́, ẹ jẹ́ kí a wò díẹ̀ níbẹ̀. Agbára mi màmá kọ́ ò àdúgbòrí gbà. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án, gbajúgbajà òṣèré ni Ẹniọlá Badmus ló ti fi sórí ìtàkùn ayélujára rẹ̀ bí ó ti fi ọkọ̀ tuntun kí ara rẹ̀ kú oríire ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀ eléyìí tó ṣe ní kòpẹ́kòpẹ́ yìí. Ẹniọlá Badmus ló fi àwòrán ọkọ̀ tuntun sórí ìtàkùn ayélujára náà láti dúpẹ́ púpọ̀ lọ́wọ́ Olúwa wípé òun mọ ohun tójú òun ti rí, òun sì dúpẹ́ púpọ̀ lọ́wọ́ Ọlọ́run ibi tó bá òun dé. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ, mùkúlùmùkẹ́ ní gbajúgbajà orí ayélujára ni Cute Abiola bẹ̀rẹ̀ sí ní jó lórí ìtàkùn ayélujára rẹ̀ tó sì kọ síbẹ̀ wípé òun ti ní àwọn alátẹ̀lé tí iye wọn ti tó mílíọ̀nù 5 báyìí, gẹ́gẹ́ bí ó ti mú jó náà léyìí tó sì mú kí àwọn olólùfẹ́ rẹ̀ máa kí ikú oríire tí ọ̀pọ̀lọpọ̀ nínú wọn tilẹ̀ ń sọ wípé iṣẹ́ gidi ló ṣe kó tó di wípé ó ní àwọn alátẹ̀lé tó di mílíọ̀nù 5. Cute Abiola ló ti ń jíjú ayọ̀ lórí ìtàkùn ayélujára náà, ẹ jẹ́ kí a wò díẹ̀ nínú ẹ̀. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje, abẹ̀ṣẹ́kù bí òjò ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni Anthony Joshua. Òun ló ti dá Tyson Fury lóhùn wípé ó ti pè mí níjà, èmi náà sì ṣetán láti bẹ́ẹ̀ ṣe ìtakàngbọ̀n nínú ìjà eléyìí tí ó pè mí. Bí a kò bá gbàgbé wípé láìpẹ́ yìí ní abẹ̀ṣẹ́kù bí òjò ni Tyson Fury pé ọmọ orílẹ̀-èdè Nàìjíríà Anthony Joshua tó náà pẹ̀lú jẹ́ abẹ̀ṣẹ́kù bí òjò tó sì ń lékè ní àgbáyé lọ́wọ́ wípé òun ṣetán láti bàjà, ó sì kó àwọn ìgbàdí 3 rẹ̀ èyí tó jẹ́ àwọn àmì ẹ̀yẹ olówó iyebíye sílẹ̀ wípé òun lòun yóò lò láti fi bá a jà. Ní báyìí Anthony Joshua ti dá lóhùn wípé àìlè sọ̀rọ̀ ìbẹ̀rẹ̀ orí ibú ni, nítorí náà òun ti ṣetán láti bẹ́ẹ̀ takàngbọ̀n nínú ìjà náà. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà, bí mo bá gẹrun orí mi báwo ni n ó ṣe rí? Eléyìí ni ọ̀rọ̀ tó gba orí ìtàkùn ayélujára tí gbajúgbajà olórin ni àti amúlùdùn Daddy Showkey bí ó ti ṣe àkópọ̀ fọ́nrán fídíò ọmọbìnrin kan ẹni tí ó ní irun rẹpẹtẹ tí irun rẹ̀ pẹ̀lú sì gùn tó ti Daddy Showkey, àmọ́ tó lọ sí ilé gẹ̀rígẹ̀rí tí wọ́n sì bá gẹ gbogbo irin náà dànù tí ó sì gba ojú tuntun, léyìí tó mú kí Daddy Showkey kó àwòrán àti fọ́nrán àwọn méjèèjì papọ̀ tó sì sọ lórí ìtàkùn ayélujára rẹ̀ wípé bí mo bá gẹrun orí mi báwo ni wọn ò ṣe rí? Ẹ jẹ́ kí a wò díẹ̀ nínú ẹ̀. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún, ìlúmọ̀ọ́ká òṣèré ni Afeez Abiodun tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn túmọ̀ sí Afeez Sọwọ́ ló ti sọ wípé kí àwọn ènìyàn máa retí sinimá tuntun láti ọ̀dọ̀ òun àti aya òun láti ṣàmì ọdún 18 ìgbéyàwó àwọn. Afeez Sọwọ́ ló lo àwòrán àtijọ́ níbi tí òun àti Mide Martins ti jọ wà papọ̀ tí wọ́n jọ dúró tí wọ́n sì wà ní ọ̀dọ́ paraku nígbà náà, léyìí tó sì kọ sí abẹ́ rẹ̀ wípé àwọn ti pé ọdún 18 nínú ìgbéyàwó kí àwọn olólùfẹ́ àwọn máa retí sinimá tuntun eléyìí tí yóò jáde láti ṣàmì ọdún 18 ìgbéyàwó àwọn, léyìí tó sì mú kí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn olólùfẹ́ wọn lórí ìtàkùn ayélujára máa kí wọn kú oríire. Beautifully wonderful love, anywhere I follow you no matter far. Ní
ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin ìlúmọ̀ọ́ká olórin ẹ̀mí ni Oríyọmí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn mọ̀ sí T-Praise òun ló ti ń buyì fún gbajúgbajà olórin ẹ̀mí méjì Bíyì Samuel àti Àpèkíọlá. Ó fi fọ́nrán fídíò kan sórí ìtàkùn ayélujára rẹ̀ níbi tí àwọn mẹ́tẹ̀ẹ̀ta ti wà pọ̀ tí gbajúgbajà olórin ẹ̀mí Bíyì Samuel sì ń sọ wípé òun lè sọ púpọ̀ nípa T-Praise léyìí tí gbogbo wọn fi ìfẹ́ hàn tí wọ́n sì ń dọ̀wẹ́kẹ̀ lu ara wọn níbi tí wọ́n ti jọ pàdé náà léyìí tó mú wá sórí ìtàkùn ayélujára láti fi fọ́nrán náà àwọn olólùfẹ́ wọn bí ó ti ń dùn tó ń lárinrin tó láàrin àwọn olórin ẹ̀mí ẹ wò díẹ̀ nínú ẹ̀. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta ìlúmọ̀ọ́ká orí ayélujára Ọlá of Lagos ló ti ń sọ fún àwọn olólùfẹ́ rẹ̀ wípé òun ò kàn déédéé dìde òun ò sì fò débi tó ń wá yìí orí ló bá òun ṣe àti wípé àwọn àṣírí kan wà tí òun fẹ́ sọ fún àwọn olólùfẹ́ òun tí àwọn náà ń làkàkà láti dìde nítorí wípé òun yóò dá wọn lẹ́kọ̀ọ́. Ọlá of Lagos ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti sọ wípé òun ti dìde o òun sì ṣetán láti kọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ní ọ̀nà àti dìde ẹ jẹ́ kí a gbọ́ bí ó ti sọ. Do you want to know how I became a successful social media influencer? Do you want to know how I started and what I did to get this famous? How I was able to get over 1 million followers starting from scratch. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì ọ̀kan pàtàkì nínú àwọn òṣìṣẹ́ gbajúgbajà olórin ni Davido ẹni tí orúkọ rẹ̀ ń jẹ́ Israel DMW tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tún mọ̀ sí Buju òun ni wọ́n ti ń fi ṣe yẹ̀yẹ́ tí wọ́n sì ń rẹ́rìn àárín tàkìtì látàrí ohun tó kọ sórí ìtàkùn ayélujára rẹ̀ wípé òun fẹ́ ṣe ìgbéyàwó òun sì ṣetán láti tọrọ owó wípé kí àwọn ènìyàn bẹ̀rẹ̀ sí ní máa kó owó jọ fún òun nítorí wípé ìgbéyàwó tóun fẹ́ ṣe máa ní àrinrin. Israel DMW ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti fi àwòrán tirẹ̀ àti ti aya àfẹ́sọ́nà rẹ̀ tí wọ́n jọ fẹ́ ṣe ìgbéyàwó sórí ìtàkùn ayélujára náà tó sì fi àkáǹtì nọ́mbà rẹ̀ ìyẹn àsùnwọ̀n ilé ìfowópamọ́ tirẹ̀ sórí ìtàkùn ayélujára ọ̀hún léyìí tó mú kí àwọn ìlúmọ̀ọ́ká pẹ̀lú ìyẹn bíi Zlatan ìbílẹ̀ Brother Shaggy Okoli Bobrisky àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ̀rẹ̀ sí ní kúnfẹ̀rín lórí ìtàkùn ayélujára náà wípé irú ọmọ wo lèyí torí Ọlọ́run. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní Ọ̀nìrìṣà àrólé Odùduwà ọba Adéyẹyè Ẹnìtàn Ògúnwùsì ti gba olórí Mariam Ajíbọ́lá Ògúnwùsì gẹ́gẹ́ bí olórí tuntun ní ààfin ilẹ̀ Oòduà. Ọ̀rọ̀ yìí ló jáde nínú àtẹ̀jáde eléyìí tí ó gba ẹnu alukoro fún kábíyèsí Ọ̀nìrìṣà ìyẹn Moses Ọláfárè jáde gẹ́gẹ́ bí ó ti tẹ̀ síta wípé ó ti di ohun tí gbogbo ènìyàn mọ̀ báyìí wípé kábíyèsí Ọ̀nìrìṣà ti ní olórí tuntun ìyẹn olórí Àjíbọ́lá. Ó kọ eléyìí síta bí wọ́n ti sin olórí ọ̀hún wọ ààfin Ọ̀nìrìṣà ní alẹ́ ọjọ́ ìṣẹ́gun eléyìí tó kọjá yìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sì ń kí kábíyèsí wípé wọ́n kú àlejò oríire tuntun eléyìí tí Olódùmarè jẹ́ kí ó ṣe ojú wọn. Kò ní jù báyìí lọ fún àjàbalẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá wa fún ti àsìkò yìí ṣùgbọ́n kí a tó máa lọ ẹ má gbàgbé wípé ní gbogbo agogo 6 àṣálẹ́ ní ọjọ́ ìsinmi tí í ṣe ọjọ́ Sunday sí aago 6:30 òun lẹ́yìn máa gbádùn eré apanilẹ́rìn Aristo àti Bushito. Ẹ má tún gbàgbé wípé àwọn ìbéèrè ọlọ́kan òjọ̀kan tẹ́ ó máa dáhùn léyìí tẹ́ ó fi máa jẹ ẹ̀bùn tún wà pẹ̀lú lórí ayélujára wa. Ẹ kú ìgbádùn Aristo àti Bushito lórí Orísun. Tí tó fi máa di ọ̀la tá ó máa fi ire àti àánú pàdé lórí ọ̀tun ìròyìn àjàbalẹ̀ mẹ́wàá látòrí tẹlifíṣàn Orísun. Ẹ jẹ́ ká máa rántí wípé nínú gbogbo tó ń bá ń ṣe jẹ́ alákínkanjú jẹ́ olótìtọ́ àti onífẹ̀ẹ́ àjùwàṣe ṣògo rẹ́ni kejì Àbíọ́nà lórúkọ tèmi ó dàbọ̀.